ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ mìíràn fún ti ọjọ́ tòní ní orúkọ Jésù Kristi. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Olúwa Ọlọ́run olóore ọ̀fẹ́, a dúpẹ́ fún àkókò oore ọ̀fẹ́ mìíràn tí ẹ jẹ́ kí ó ṣe ojú wa. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Olúwa, mo gbàdúrà pé bí ọ̀rọ̀ náà yóò sì máa jáde gẹ́gẹ́ bí àṣẹ yín. Olúwa, ẹ jẹ́ kó ṣe wá níre. Olúwa, mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti fi ọ̀rọ̀ náà sínú ìṣe, Olúwa ẹ fi fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ mi ni Àlùfáà Stephen Abiodun Ọládipúpọ̀ láti inú ìjọ Ògo Olúwa ní Àkóbọ̀ ìlú Ìbàdàn. Orí ọ̀rọ̀ tí a ó máa gbéyẹ̀wò ní ti àkókò yìí ó ní mo pè ní ọjọ́ ìrántí. Ọjọ́ ìrántí a máa kà láti inú ìwé Ẹ́kísódù orí 12. A ó ka ẹsẹ̀ 40 títí dé ẹsẹ̀ 42. Ẹ́kísódù orí 12 láti ẹsẹ̀ 40 títí dé 42. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé, ǹjẹ́ ìgbà àtìpó àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣe ní ilẹ̀ Íjíbítì ó jẹ́ 430. Ó sì ṣe ní òpin 430, àní ní ọjọ́ náà gan-an ní ó sì ṣe tí gbogbo ogun Olúwa jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Ẹsẹ̀ 22 yàá tún dánu dúró. Òru tí a kíyèsí ni gidigidi sí Olúwa ní mímú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Èyí ni òru tí a kíyèsí Olúwa ní àti ìrandíran gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Ẹsẹ̀ wúrà tí a máa gbéyẹ̀wò ó ní ẹsẹ̀ 42 yẹn, tó wípé òru tí a kíyèsí ni gidigidi sí Olúwa ní mímú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Èyí ni òru tí a kíyèsí sí Olúwa ní àti ìrandíran gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Kí n tó tẹ̀síwájú, nígbà tí a wà ní kékeré, àkókò Kérésìmesì fún ọmọdé ó jẹ́ àkókò mọ́nigbàgbé. Ìdí ni wípé ní àkókò yìí, oúnjẹ tí àwọn òbí wa yìí sábà fún wa ni wọ́n máa ń fún wa. Wọ́n á sì tún máa fi ọtí ẹlẹ́rìndòdò lé pẹ̀lú. Èyí máa ń jẹ́ ayọ̀ fún ọmọdé, ó máa ń jẹ́ ayọ̀ fún wa nígbà náà. A sì máa ń fi ìmọ̀lára wa hàn sí gbogbo ènìyàn, sí àwọn òbí wa, sí àwọn ọ̀rẹ́ wa. Inú wa máa ń dùn, ayọ̀ wa máa ń kún. Ní àkókò yẹn, a máa ń sọ ohun gbogbo tí a fẹ́ fún àwọn òbí wa. A sì máa ń fi ìdùnnú wa, a máa ń fi hàn sí àwọn òbí wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, Ọlọ́run jẹ́ ọba ìgbà àti àkókò. Ó máa ń ṣe déédéé ní àkókò tó bá ti ṣe ìlérí fún ènìyàn. Ìlérí rẹ̀ kì í yẹ̀ ní gbogbo ìgbà tí ó bá ti ṣe. Ó jẹ́ ọba ìgbà àti àkókò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Bíbélì sọ nínú ìwé Oníwàásù orí 3 pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún lábẹ́ ọ̀run. Bí ó tilẹ̀ jẹ́ pé ìlérí Ọlọ́run sí fún ènìyàn á máa wò pé kó wá sí ìmúṣẹ ní kánkán. Ṣùgbọ́n sí Ọlọ́run ní àkókò fún gbogbo ìlérí rẹ̀ tí ó ti ṣe. Ó dájú pé ìlérí rẹ̀ tó bá ti ṣe fún ènìyàn yóò wá sí ìmúṣẹ. Èyí ni ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn tí wọ́n ti lò 400 ó lé
bí Ọlọ́run ti bá Ábúráhámù sọ̀rọ̀ nínú ìwé Genesis orí 15 láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 14 pé irú ọmọ rẹ̀ yóò ṣe àtìpó ní ilé àjèjì ṣùgbọ́n lẹ́yìn 400 ọdún òun ó wá láti gbà wọ́n. Àkókò yìí ní Bíbélì kíkà wa yìí ó ní àkókò tí Ọlọ́run ṣèlérí fún wọn tó sì wá sí ìmúṣẹ ní àkókò tí ó dá fún wọn. Ọlọ́run jẹ́ Ọlọ́run tó máa ń ṣe déédéé sí gbogbo ìlérí rẹ̀. Ọjọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì fi ilẹ̀ Íjíbítì sílẹ̀ ó jẹ́ ọjọ́ mánigbàgbé fún wọn torí pé ó jẹ́ ọjọ́ ayọ̀, ó jẹ́ ọjọ́ ayẹyẹ, ó jẹ́ ọjọ́ ìtúsílẹ̀ pátápátá fún wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí ọjọ́ tí Jésù Kristi tó ká bí sí ayé láti ipasẹ̀ Màríà wúńdíá. Ó jẹ́ ọjọ́ ayọ̀ fún ayé, ó jẹ́ ọjọ́ mánigbàgbé fún ayé, ó jẹ́ ọjọ́ ìràpadà pátápátá fún ayé ní ọjọ́ tí Jésù Kristi tí a bí sínú ayé. Ní ọjọ́ tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú nítorí ẹ̀ṣẹ̀ aráyé, òun náà jẹ́ ọjọ́ mánigbàgbé, ó jẹ́ ọjọ́ ìrántí nítorí pé nípasẹ̀ ikú rẹ̀ lórí igi àgbélébùú ó ní a sì rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà lọ́wọ́ Ọlọ́run. Ó ní ìran ènìyàn ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà lọ́wọ́ Ọlọ́run àti ìbáṣepọ̀ tó wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láàrin ènìyàn àti Ọlọ́run. Ọjọ́ yìí ni ó jẹ́ ọjọ́ tí a mú padà bọ̀ sípò. Ó jẹ́ ọjọ́ ìrántí, ọjọ́ mánigbàgbé. Ní ọjọ́ tí Jésù Kristi jí dìde láti inú òkú tí ó ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ènìyàn, ó tún jẹ́ ọjọ́ ìrántí, ó jẹ́ ọjọ́ mánigbàgbé tí ènìyàn kò lè gbàgbé rárá. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì tí ó ṣe ń rántí ọjọ́ ìdáǹdè wọn kúrò ní ilẹ̀ Íjíbítì, bẹ́ẹ̀ ni ó ṣe yẹ kí ẹnì kọ̀ọ̀kan kó máa rántí ọjọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù, ọjọ́ tí a gbà á là, ọjọ́ ìgbàlà ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ló ṣe yẹ ká máa rántí rẹ̀. Irú ipò wo ni ìwọ olùgbọ́ mi, ìwọ olùwò mi, irú ipò wo ló wà? Ṣé ọjọ́ ayẹyẹ tí oúnjẹ tó ń mu nìkan ló ń rántí gẹ́gẹ́ bí ọmọdé tí mo sọ ṣáájú àkókò yìí pé ọjọ́ Kérésìmesì ọjọ́ tá a máa ń rántí pé a ó jẹ àjẹyó, a ó mu àmúyó, a ó ṣe ohun tó wù wá? Tí ọjọ́ yìí nìkan ni ìwọ ń rántí? Tí ọjọ́ yìí ni ó jẹ́ ọjọ́ ìrántí rẹ? Àbí ọjọ́ tó kàn sí gbéyàwó, ọjọ́ tó fa ọmọ fọ́kọ, ọjọ́ tó parí ẹ̀kọ́ rẹ ni ìwọ rántí? Ṣé o ò tí ì ní ọjọ́ tó bá Jésù pàdé? Àkókò oore ọ̀fẹ́ mìíràn nìyí. Jẹ́ kí òní ó jẹ́ àkọ́kà ọjọ́ ìrántí fún ọ. Ọjọ́ tí o gbé ìgbésẹ̀ ìbálàjà láàrin ìwọ àti Ọlọ́run. Ọjọ́ tí o fi ayé rẹ fún Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń rántí ní gbogbo ìgbà tí Ọlọ́run pa wọ́n láṣẹ láti máa rántí ọjọ́ yìí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mò ń rọ olùgbọ́ mi kọ̀ọ̀kan pé ká gbé ìgbésẹ̀, ká jẹ́ kí òní kó jẹ́ ọjọ́ ìrántí fún wa. Bí a ṣe ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ìrìnàjò wa fún ti òní, láti tẹ̀síwájú nínú akitiyan wa, nínú iṣẹ́ wa, nínú òwò wa, nínú gbogbo tí a ti là kalẹ̀ láti ṣe. Mo fẹ́ kí o ronú pé ọjọ́ wo gan pàtó ni ọjọ́ ìrántí fún ọ. Ọjọ́ wo gan pàtó ni ọjọ́ tí o fẹ́ láti máa rántí
pé Olúwa ṣe ohun ńlá fún ọ nítorí pé kò sí ohun tí ìbá máa ṣẹlẹ̀ sí ènìyàn nínú ayé tí ènìyàn ò bá tí ì ní ìrírí ìbápàdé pẹ̀lú Ọlọ́run kò tí ì ní ìrírí kankan rárá. Gbé ìgbésẹ̀ ìbápàdé pẹ̀lú Ọlọ́run torí pé Ọlọ́run ti mú oore ọ̀fẹ́ rẹ̀ tọ̀ ọ́ wá ní àkókò yìí. Fi ayé rẹ fún Ọlọ́run. Èyí ni àkókò oore ọ̀fẹ́ mìíràn fún ọ. Má ṣe jẹ́ kí oore ọ̀fẹ́ yìí kó fò ọ́ rù. Ọlọ́run kan ilẹ̀kùn ayé rẹ, ó ń kan ilẹ̀kùn ọkàn rẹ. Ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. Èyí tí o bá sì gbé ìgbésẹ̀ tí yóò jẹ́ ọjọ́ mánigbàgbé fún ọ. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà, ọjọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ mi nù, ọjọ́ tí olùgbàlà gbà mí, ọjọ́ tí a sọ mí di ọmọ, ọjọ́ tí a sọ ayé mi di ọ̀tun. Ọjọ́ ńlá ò ní ọjọ́ náà. Tí o bá ti ní ìrírí ọjọ́ yìí, tẹ̀síwájú láti túbọ̀ máa ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ní ojoojúmọ́, ní ìgbà gbogbo. Ìbápàdé pẹ̀lú Ọlọ́run a máa fúnni ní ìrántí mánigbàgbé, ìrántí tí ènìyàn kò lè gbàgbé. Gbìyànjú láti máa tẹ̀síwájú nínú ìbárìn rẹ pẹ̀lú Ọlọ́run. Gbìyànjú láti ní ìpòǹgbẹ fún ìbápàdé Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run pẹ̀lú ti bá àwọn ọmọ Ísírẹ́lì pàdé tí ó tú wọn sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìgbèkùn. Ọjọ́ orí rẹ kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ọjọ́ ìgbà tí o ti lò nínú ilé ìjọsìn kan tàbí òmíràn kò ní í ṣe. Ṣùgbọ́n gbé ìgbésẹ̀ láti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run kí òní kí ó sì jẹ́ ọjọ́ mánigbàgbé nínú ayé rẹ. Bí o ṣe ń ṣe èyí, Ọlọ́run yóò máa ràn ẹ́ lọ́wọ́ ní orúkọ Jésù. Tẹ́rí ọkàn rẹ bá láti gbàdúrà pé Olúwa, bá ayé mi pàdé, jẹ́ kí òní jẹ́ ọjọ́ mánigbàgbé fún mi. Olúwa, tún ayé mi ṣe, ràn mí lọ́wọ́ láti lè máa bá ọ pàdé lójoojúmọ́ nínú ìrìn àjò ayé mi. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Olúwa, mo gbé yín ga fún ọ̀rọ̀ yìí. Olúwa, mo yìn ín lógo fún àwọn ènìyàn wọ̀nyí. Olúwa, mo gbàdúrà pé kí ẹ ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ èyí tí ó fún wa ní ìrírí mánigbàgbé lórúkọ Jésù. Olúwa, ẹ ràn wá lọ́wọ́. Oore ọ̀fẹ́ tó wọlé tọ̀ wá wá ní àkókò yìí. Olúwa, mo gbàdúrà. Olúwa, ẹ má ṣe jẹ́ ká ṣì í lò. Olúwa, ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo ń rọ olùgbọ́ mi kọ̀ọ̀kan, olùwò mi kọ̀ọ̀kan láti gbìyànjú láti tẹ bọ́tìnì pupa tó wà lábẹ́ fọ́nrán tí ò ń wòye. Èyí yóò fún ọ ní àǹfààní, èyí yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti lè tẹ̀síwájú láti lè máa gbọ́ ọ̀rọ̀ ìyè, ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run láti ìkànnì yìí. Èyí yóò sì ràn ọ́ lọ́wọ́ láti lè máa dàgbà sí nínú ẹ̀mí. Bí a ti ń ṣe eléyìí, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé wa ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín.